A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ọ̀rọ̀ àjọsọ láàrin ìjọba àpapọ̀ àti àjọ òṣìṣẹ́ lórí àyọkúrò ẹ̀kúnwó epo forí ṣánpọ́n lánàá pẹ̀lú bí àwọn méjèèjì ṣe fà á kékọ́rí lẹ́yìn tí owó jálá epo kan fò lọ sókè sí náírà 700 náírà látorí náírà 195 náírà. Lára àwọn ìdí tí ìpàdé oníwákàtí gbọgbọrọ yìí fi wáyé ni láti lè dènà fàákájà láti ọ̀dọ̀ àjọ òṣìṣẹ́ lórí àyọkúrò ẹ̀kúnwó epo. Síwájú èyí ni àjọ elépo National Petroleum Corporation Limited sọ wípé àwọn ti ṣe àtúnṣe owó epo ṣùgbọ́n wọn kò sọ iye owó tuntun tí jálá kan dà. Bẹ́ẹ̀ la rí ọ̀pọ̀ ibùdó epo tí wọ́n ń tà á láàrin ẹgbẹ̀ta náírà sí ẹgbẹ̀rin náírà 600 naira to 800 naira ní àwọn ìpínlẹ̀ bíi Èkó, Àbújá àti Ògùn. Agbẹnusọ fún àjọ alágbàtà epo Olóyè Chinedu Ukadike tọ́ka sí wípé owó epo tó rú gẹ́gẹ́ yìí yóò ní àfikún owó lórí àwọn ọjà mìíràn ní ọ̀pọ̀lọpọ̀ ìlọ́po nítorí àwọn kan ti ń ta jálá epo kan ní ẹgbẹ̀fà náírà 1200 ní gúúsù ìlà oòrùn. Ukadike tẹ̀síwájú wípé àwọn rò pé ààrẹ yóò yọ ẹ̀kúnwó yìí ní ọ̀nà tí kò ní mú ìpalára dání nítorí pé láti ọ̀dọ̀ àjọ agbépo NNPCL ni àlékún yìí ti ń wá. Ó wá rọ ìjọba àpapọ̀ àti NNPCL láti fún àwọn alágbàtà epo ní àǹfààní láti kó epo wọlé kí ìfigagbága lè wà nínú okòwò náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà ti pe ìjọba àpapọ̀ lẹ́jọ́ lórí ìhùwàsí aláìbófinmu tí àjọ ẹgbẹ́ àwọn olùkọ́ iléèwé gíga tí a mọ̀ sí ASUU. Àwọn mìíràn tí ó fà sí ẹ̀sùn náà ni mínísítà fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́, agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti olùṣirò owó àgbà fún ìjọba àpapọ̀. Nínú àfisùn tí ó wáyé lánàá ni Fálànà ti ń béèrè lọ́wọ́ ilé-ẹjọ́ wípé lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti san owó àpapọ̀ òṣìṣẹ́, owó àwọn dókítà àti owó olùkọ́ ilé-ẹ̀kọ́ ìṣègùn òyìnbó iléèwé gíga ti Nnamdi Azikiwe ní gbogbo ìgbà tí ìyanṣẹ́lódì wà, èéṣe tí ìjọba ṣe kọ̀ láti san owó ASUU láti oṣù kejì títí dé oṣù kẹwàá ọdún 2022. Ó ní ìgbésẹ̀ ìjọba àpapọ̀ yìí lòdì sófin pátápátá. Àwọn ẹ̀sùn wọ̀nyí ni Fálànà fi rọ ilé-ẹjọ́ láti pàṣẹ owó wọ̀nyí ní sísan láti oṣù kejì títí dé oṣù kẹwàá ọdún tí ó kọjá. Ṣùgbọ́n ilé-ẹjọ́ kò tíì fi ọjọ́ sí ìgbẹ́jọ́ mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ agbépo ilẹ̀ Nàìjíríà NNPCL ti ṣíṣọ lójú eégún lánàá lórí iye tí wọ́n máa ta jálá epo kan. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn títìpa tí àwọn olówó epo ti ibùdó epo wọn pa látàrí ìkéde ààrẹ Bọ́lá Tinubu lọ́jọ́ ìyànsípò wípé kò sí àlékún owó epo mọ́. Sí ìdáhùn sí àdàmọ̀dì ọ̀wọ́ngógó epo káàkiri orílẹ̀-èdè, ìjọba àpapọ̀ ní ìpàdé pẹ̀lú àwọn olórí àjọ òṣìṣẹ́ ní èyí tí ó forí ṣánpọ́n. Ààrẹ àjọ òṣìṣẹ́ Joe Ajaero sọ fún àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé wípé kò yẹ kí NNPCL dá nìkan ṣe gbèdéke owó epo, ó wá dúró lórí ìdápadà owó náà sí ti àtijọ́. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ láti ẹnu ọ̀gbẹ́ni Délé Aláké sọ wípé àsọyépọ̀ pẹ̀lú olórí àjọ òṣìṣẹ́ yóò tẹ̀síwájú. Nínú àgbékalẹ̀ owó jálá epo NNPCL, ìpínlẹ̀ Èkó ni ó ní iye tí ó kéré jùlọ tí í ṣe 2,500 náírà 488 náírà. Ìpínlẹ̀ Borno àti Yobe ní 2,500 náírà 577 náírà. Nígbà tí Àbújá yóò ta jálá epo kan ní 2,500 náírà 537 náírà. Lọ́gán ni ìgbésẹ̀ iye owó tuntun yìí mú àdínkù bá èrò ní ọ̀pọ̀lọpọ̀ ibùdó epo ní ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Oǹdó,
pàápàá jùlọ ìlú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé ààyè ti ṣí sílẹ̀ fún ìdásílẹ̀ okòòwò pẹ̀lú àjọṣepọ̀ tó múnádóko. Ó ní a nílò ìdàgbàsókè oníkíákíá, a sì ṣetán láti dá okòòwò pọ̀ pẹ̀lú ẹni tí ó bá ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú wa. Ààrẹ sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìgbàlejò aṣojú ààrẹ orílẹ̀-èdè China Xi Jinping, Peng Ginghua ní ilé agbára ní Àbújá. Ó wá ṣe ìlérí wípé ìjọba òun yóò ṣe àtìlẹ́yìn fún okòòwò ìrọ̀rùn. Láti ọ̀dọ̀ agbẹnusọ Túndé Rahman ní Tinubu ti sọ wípé àwọn ò máa ṣiṣẹ́ fún ìgbélárugẹ ìjọba tiwantiwa lórílẹ̀-èdè Áfíríkà nítorí láti inú rẹ̀ ni òun ti ṣẹ̀ wá. Àwọn yóò jọ fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti ìwà ọ̀daràn. Peng wá jẹ́jẹ́ fún ìtẹ̀síwájú nínú ìfọwọ́sowọ́pọ̀ ọrọ̀ ajé nítorí Nàìjíríà ṣe iyebíye sí ilẹ̀ Áfíríkà àti àgbáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation. Bákan náà, ìyálọ́jà gbogbogbò fún ìpínlẹ̀ Èkó Fọláṣadé Tinúbú Òjó ti ṣe àfikún ipò rẹ̀ lórí ẹ̀rọ alátagbà Twitter gẹ́gẹ́ bí ọmọbìnrin àkọ́kọ́ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, First Daughter of the Federal Republic of Nigeria (FRN). Ìgbésẹ̀ yìí wáyé ní kété lẹ́yìn ayẹyẹ ìyànsípò bàbá rẹ̀, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ Ajé tí ó kọjá. Tinúbú Òjó ni ó ní àwọn alátẹ̀lé tí iye wọn tó 21,000 followers. Bákan náà ni ìyálọ́jà sọ wípé òun ti ṣe ìfilọ́lẹ̀ èròǹgbà òun láti ṣe àtìlẹ́yìn fún ìjọba bàbá òun. Ó ní òun yóò lo ọrọ̀, ìrírí àti ipò òun láti fi ṣe ìgbélárugẹ ìṣèjọba bàbá òun. Àkọlé èròǹgbà rẹ̀ tí ó pè ní ìpilẹ̀ṣẹ̀ àwọn ọ̀rẹ́ ìyálọ́jà Friends of Ìyálọ́jà Initiative (FOL) ni ó ní èròǹgbà láti fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọ̀dọ́, obìnrin àti àwọn aláìlágbára. Ó ní òun yóò ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn àjọ tí kìí ṣe ti ìjọba tí a mọ̀ sí NGO. Bákan náà ni òun yóò kàn sí àwọn àjọ ti ìjọba tí ó wà fún èròǹgbà kan náà. Ṣùgbọ́n oríṣiríṣi ìhà ni àwọn èèyàn kọ sí èròǹgbà rẹ̀ yìí lórí ẹ̀rọ alátagbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà Flying Eagles ti lé olùgbàlejò Argentina kúrò nínú ìdíje FIFA Under-20 Ife Àgbáyé tí ó ń lọ lọ́wọ́ pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ 1-0 lánàá nínú ìpele kejì. Nínú ìdákejì ìfẹsẹ̀wọnsẹ̀ ni Ibrahim Mohammed àti Aliou Sariki ti lé olùgbàlejò jáde fún ìgbà àkọ́kọ́ irúfẹ́ ìdíje bẹ́ẹ̀. Ní báyìí, ikọ̀ Flying Eagles yóò ní ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú yálà Ecuador tàbí South Korea nínú ìpele tí ó kàn ní ọjọ́ Àìkú tí ó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Complete Sports tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.